ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa kú dédé àsìkò yìí ní ọ̀dẹ̀dẹ̀ aláyọ̀ yìí lórúkọ Jésù kẹ́ ẹ lọ ra àánú gbà. Ìpín yín mo yọ̀ǹda agbára àti àṣẹ àánú síbẹ̀ lónìí kí àánú kó fọhùn jáde níbẹ̀. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Canaanland Baptist Church. Mo ń gbẹnusọ fún Seed of Life Television eléyìí tí ó kalẹ̀ sí Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà, ibi tí a ti ń ṣe ìtànkálẹ̀ àti ìmúgbòòrò ìjọba ọ̀run. Lórúkọ Jésù ìjọba ọ̀run yẹn kò ní sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́. Èmi àti ìwọ bí a ṣe ń làkàkà tá à ń lépa, a ó débẹ̀, a ó gbàdé, a ó sinmi. Ní ọjọ́ òní, àkórí tó wà pẹ̀lú mi tí a ó jọ pín òun náà ni àdá tẹ̀rùtẹ̀rù àti tìyanutìyanu. Àdá tẹ̀rùtẹ̀rù àti tìyanutìyanu. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹni tó dá ayé àti ọ̀run á gbé yín ga. Ọlọ́run májẹ̀mú àyìn lógo, ẹ gba ọpẹ́ wa. Ògo ni forúkọ yín Ọlọ́run. Ajé agbé apá wa ó ṣe gbé, agbé ẹsẹ̀ wa ó ṣe gbé, adúpẹ́ o. Àkókò tó a fẹ́ lọ gbọ́ nínú ọ̀rọ̀ yín látorísun ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kó sùn jáde fún ayé wa. Ẹ jẹ́ kó tó wa ṣe, ẹ jẹ́ kó yé wa. Ẹ jẹ́ kó yé wa fún ẹnìkan tó darapọ̀ wọn fún ìgbà àkọ́kọ́ lónìí. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀rọ̀ rẹ̀ yanjú. Ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Kó lọ gbégbá ọpẹ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Àdá tẹ̀rùtẹ̀rù àti tìyanutìyanu. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà fún wa ó wà nínú Psalm 139. Mo ń kà láti ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìndínlógún. Psalm 139 verse 13 through 16. Ẹsẹ̀ ìkẹrìnlá òun ni ẹsẹ̀ wúrà wa. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Ó ní nítorí ìwọ lé ó dá ọkàn mi, ìwọ lé ó bò mí mọ́lẹ̀ ní inú ìyá mi. Èmi ó yìn ọ́ nítorí tẹ̀rùtẹ̀rù àti tìyanutìyanu ni a dá mi. Ìyanu ni iṣẹ́ rẹ̀, èyí ilé ọkàn mi sì mọ̀ dájú. Ẹ̀dá ara mi kò pamọ́ kúrò lọ́dọ̀ rẹ nígbà tí a dá mi ní ìkọ̀kọ̀ tí a sì ń ṣiṣẹ́ mi lé àràbarà níhà ìsàlẹ̀ ilẹ̀ ayé. Ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní ojú rẹ ti rí ohun ara mi tí ó wà láìpé, àti nínú ìwé rẹ̀ ni a ti kọ gbogbo wọn sí. Lé ojoojúmọ́ lè à ń dá wọn nígbà tí ọkàn wọn kò tíì sí. Lé ojoojúmọ́ lè à ń dá wọn nígbà tí ọkàn wọn kò tíì sí. Èyí ni ọ̀rọ̀ ìgboyà láti ẹnu òǹkọ̀wé yìí tí a lè pè ní Dáfídì. Èyí ni ọ̀rọ̀ ìgboyà tó yẹ kó jáde láti ẹnu onígbàgbọ́ kan nígbà tí ènìyàn bá jókòó tó bá wẹ̀yìn wò tó bá rí Ọlọ́run. Nígbà tí ènìyàn bá wẹ̀yìn wò tó bá rí ìwàláàyè Ọlọ́run nínú ayé rẹ̀. Èyí túmọ̀ sí wípé kì í ṣe ohun tó dára kí ènìyàn kó máa fi ẹnu pé nǹkan tí ò dára sí ara rẹ̀ nítorí pé ó jẹ́ ẹ̀dá àti Ọlọ́run. Òyìnbó sọ wípé confession is possession. Mo ní bàbá kan nínú ìjọ Ọlọ́run tí mo ti ń jọ́sìn. Tí ẹ bá ń kọ orin kan wà tí a máa ń kọ. A ní èmi erùpẹ̀ lásán tó ṣe lénìyàn. Bàbá yẹn wà pàkíyèsí wa sí lẹ́yìn tí a bá kọ yìí wípé a kì í ṣe erùpẹ̀ lásán torí wípé a jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run. A dá wa tẹ̀rùtẹ̀rù, a dá wa tìyanutìyanu. Nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n
nígbà tí a fẹ́ dá ènìyàn bíbélì sọ yìí pé ní Genesis chapter 1 verse 26 ó ní ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa. Ìyẹn ni wípé Ọlọ́run dá ọ bó ṣe fẹ́ máa rí ọ. Irú ẹ̀yàkẹ́yà tí ìbá àwù kó jẹ́, irú àwọ̀káwọ̀ tí ìbá àwù kó gbé wá sínú ayé, Ọlọ́run dá ọ tìyanu. Mo mọ arákùnrin kan, orúkọ tí à ń pè ní Ọlọ́run ògo. Mo wá súnmọ́, mo ní kí ló fà á tí a fi ń pè yín ní orúkọ yìí? Ó wá ní wípé gbogbo ẹ̀dá Ọlọ́run tí Ọlọ́run dá pátá ló dá dáradára. Ó sọ ìtàn kan lélẹ̀ tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó padà fi ìtàn yẹn ṣe rẹ́kọ̀dù orin. Kí ni ìtàn yẹn dá lé lórí? Ó dá lórí ìdílé kan tí wọ́n gba Ọlọ́run gbọ́, tí wọ́n sì ń sìn dáradára dójú àmì. Wọ́n wá bí ọmọ kan, ọmọ yẹn wá jẹ́ abìyẹ́ ọmọ, gẹ́gẹ́ bí ìtàn tí arákùnrin yẹn sọ fún mi. Nígbà tó dá ọmọ tí a bí ọmọ yẹn, a dá ó jẹ́ abìyẹ́. Gbogbo ará inú ilé ń sá káàkiri, gbogbo ará àdúgbò wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ilé yẹn lọ́pọ̀ sí wọ́n sá fún wọn. Wọ́n jẹ́wọ́ ilé, wọn ò rówó ilé san. Gbogbo ibi tí wọ́n dé ni wọ́n ń torí ẹ̀dá Ọlọ́run yìí wọ́n ń sá fún wọn. Ìkan nínú àwọn méjèèjì, nínú bàbá àti ìyá, pàápàá jùlọ wọ́n fi yé wa nínú ìtàn pé ìyá ló wá sùn, ó wá lálàá. Nígbà tó wá lálàá yìí, àlá tó lá wá dá lórí ìran wípé òun wà nínú gbọ̀ngàn kan. Inú gbọ̀ngàn yẹn làwọn wá rí àwọn ènìyàn aláwọ̀ funfun tí wọ́n ń wọlé wá láti wá kí àwọn, níwọ̀n ìgbà tí àwọn aláwọ̀ dúdú tí wọ́n ti kọ àwọn sílẹ̀. Ìran yẹn máa padà wá sí ìmúṣẹ. Láìpẹ́ ọjọ́ ni wọ́n pe ìdílé yìí, àwọn aláwọ̀ funfun sì wá, wọ́n sì gbé wọn lọ. Wọ́n gbé wọn lọ sí ibì kan ní ìlú aláwọ̀ funfun. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi owó iyebíye wò wọ́n. Èyí tó túmọ̀ sí wípé nígbà tí Ọlọ́run dá ọ, ó dá ọ pẹ̀lú àmì ìyanu kan. Ẹ̀rù kan ń bẹ ní ara rẹ. Wá gbọ́ o, jẹ́ ká wo kí ni ẹsẹ̀ ìkẹẹ̀dógún sọ láti fi pàkíyèsí tiẹ̀ náà sí tàbí láti bi ọ́ léèrè ìbéèrè yìí wípé ǹjẹ́ òun yẹ ara rẹ wò? Ǹjẹ́ o mọ̀ wípé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni ìwọ náà ń ṣe? Ẹ jẹ́ ká wo kí ni ẹsẹ̀ ìkẹẹ̀dógún sọ. Ó ní ẹ̀dá ara mi kò pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà tí a dá mi ní ìkọ̀kọ̀ tí a sì ń ṣiṣẹ́ mi lé àràǹbarà ní àìsàlẹ̀ ayé. Àìsàn tó tẹ̀lé wa sọ fún wa pé ká tó dá wa nígbà tí a ò tí ì sí, ó láti dá àwa ènìyàn bí a ṣe rí. A dá wa àwa kan rẹwà lótìtọ́, a dá wa àwọn kan rẹwà lótìtọ́, a dá wọn kan bí abirùn. Ṣùgbọ́n nípa ìwádìí a jẹ́ kó yé wa wípé gbogbo ènìyàn lọ́lọ́run dá fún èrèdí kan, fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, fún iṣẹ́ ẹ̀rù lákọ̀tun. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, sáàmù tí a kà yé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ń pè wá sí ìrònúpìwàdà ńlá kan. Kí ni ìrònúpìwàdà tó ń pè wá sí? Pàápàá jùlọ ìwọ tó ń wo ẹ̀yà ara rẹ tàbí ò ń wo ara rẹ bí ẹni pé Ọlọ́run kò dá ọ dá, tí Ọlọ́run tún ara rẹ dá nípa kíni? Yálà nípa fífi ara rẹ fún ayé jẹ, yálà nípa tuntun ara rẹ yàn láti máa gbé ìgbé ayé òmìnira tó wù ọ́ tí kìí ṣe ti Ọlọ́run. Rántí wípé nígbà tí ò tí ì sí ni a ti dá ọ. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún Jeremáyà wípé ká tó bí nígbà tó ti wà nínú oyún, òun ni Ọlọ́run ti ní ètò fún. A ò dáwọ́ náà fún ìyàjẹ́. Ọwọ́ tó tó ìpín rẹ àti àyànmọ́ rẹ tó tó yàn fún ọ tí o fi ń la ohun tí o ń là kọjá yìí, lórúkọ Jésù ọwọ́ náà kó gba ìdájọ́ ọ̀nà lónìí. Mò ń pàkíyèsí rẹ sí ìrònúpìwàdà ńlá, òun ni onísáàmù yìí ń pàkíyèsí wa sí. Lọ́nà wo? Nípa fífi ayé wa fún un. Ká ní ètò, ká ní ìpinnu, ká ní ìṣípòpadà èròǹgbà wa nínú Ọlọ́run àti nínú ayé wa. Ìyẹn ni wípé ká má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú ara wa nítorí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni àwa ẹ̀dá jẹ́. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán
ní ẹ wo Ọlọ́run ìyanu wa, ẹ wo Ọlọ́run ìyanu wa, ó fi ọjọ́ mẹ́fà dá ohun gbogbo tó ń bẹ láyé àti lọ́run. Iṣẹ́ ọwọ́ rẹ̀ làwa ẹ̀dá jẹ́, àwa níṣẹ́ ọwọ́ rẹ̀. Bí gbogbo ènìyàn wí ló ń kàn wí pé ìyanu lọ́lọ́run wa. Ìyanu ni ó dá wa fún èròǹgbà kan, ṣùgbọ́n ó ń gbọ́ mi láàárọ̀ arákùnrin, ó ń gbọ́ mi arábìnrin, dádì àti mọ́mì, gbogbo ìdílé tó ń gbọ́ mi lákọ̀tún láàárọ̀ yìí. Mo fẹ́ káwa náà ní ìṣípadà ọkàn láti rí ara wa bí iṣẹ́ ọwọ́ Ọlọ́run. A dá wa tẹ̀rùtẹ̀rù, a dá wa tògótògó. Kí ni nǹkan tó pè fún? Ẹ jẹ́ ká lọ wo ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Kí ló sọ? Ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Kí ló sọ? Ó sọ wípé Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn tí kà á sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Ìrònúpìwàdà tòótọ́ ó ní mò ń pè ọ́ sí láàárọ̀. Ìrònúpìwàdà tòótọ́ ó ní ọ̀rọ̀ àárọ̀ yìí ń pè mí àti ẹnìkan sí. Bó dẹ̀ ṣe ń pinnu láti ronúpìwàdà yẹn nítorí pé ọkọ ló dá ara rẹ̀, Ọlọ́run ló dá ọ, ẹ̀yà ara rẹ̀, gbogbo ẹ̀yà ara rẹ̀ ta ló ń lò fún? Ògo ta ni o rò pé ó wà fún? Ṣé ògo ara rẹ̀ ni àbí ó kún ògo Ọlọ́run? Ní ìṣípòpadà, ohunkóhun tí ìbá wù kó ti máa fi ẹ̀yà ara rẹ̀ tàbí ẹ̀dá ara rẹ̀ ṣe, ohunkóhun tí ìbá ti jẹ gàba tó ń fi ẹ̀gọ́ ara rẹ̀ ṣe, tó ti ń ṣe tó ti dàbí ẹni wípé ìwọ gan mọ̀ wípé ó ti ẹ̀yẹ lẹ́ni tó yẹ kó wà níwájú Ọlọ́run. Ọlọ́run ń pè ọ́ fún ìrònúpìwàdà láàárọ̀ yìí. Lórúkọ Jésù bó dẹ̀ ṣe ń pinnu láti ronúpìwàdà láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Jésù Kristi ọmọ Ọlọ́run, ẹni tó kú tó jíǹde, yóò tẹ́wọ́ gbà ọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run á pè yín ga, a dúpẹ́ fún àǹfààní mìíràn láti tó pera wa padà sí ìrònúpìwàdà. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Ọkàn kan gbọ́ ó sì gbọgbẹ́ láti ronúpìwàdà, láti fi ẹ̀yà ara rẹ̀ gẹ́gẹ́ bí tẹ́ḿpìlì rẹ̀ láti dá a padà fún ọ. Irú ọkàn yẹn lórúkọ Jésù kó rí ìrànlọ́wọ́ gbà. Bí o ṣe pinnu láti tẹ̀síwájú nínú ìrìn àjò ayérayé yìí, Ẹ̀mí Mímọ́ kó darapọ̀ mọ́, kó máa dàgbàsókè lẹ́mìí, kó dàgbàsókè ní ara. Ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa, ẹ má gbàgbé gẹ́gẹ́ bí ìṣe wa tá a fi ń rán wa létí. Seed of Life Television, ẹ gbìyànjú kẹ́ tẹ bọ́tìnì tó wà ń sàlẹ̀ pupa ìrìn yẹn ní àmì subscription àti àmì aago yẹn tí mo pàkíyèsí wá sí ní gbogbo àti ètò yìí bá wáyé. Orí ọ̀fẹ́ fún tòní òun ni a pè ètò yìí. Ẹ pàdé àwọn akẹgbẹ́ mi mìíràn ní ọjọ́ ti ọ̀la nígbà tó bá tó tó àkókò. Lórúkọ Jésù, èmi àti ẹ̀yin a ó tún pàdé. Ẹ pín, ẹ sì sọ èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ tí ó wà ní orí móhùnmáwòrán yìí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹ ó ra àánú gbà. Ẹ ṣé, àdúpẹ́ o.